irú èèyàn wo ló lè ṣe iṣẹ́ àgbẹ̀dẹ? Kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ àgbẹ̀dẹ, àmọ́ àwa tá a bí tí wọ́n bí bẹ́ẹ̀ la wà bẹ́ẹ̀ báyìí. Torí pé àwọn èèyàn wọ́n fẹ́ ṣiṣẹ́ wàhálà. Èyí tí ó jẹ́ pé àwa tí wọ́n bí bẹ́ẹ̀ nìkan náà la wà bẹ́ẹ̀ báyìí. Tó túmọ̀ sí pé ọmọ agboolé àgbẹ̀dẹ gangan ní ṣiṣẹ́ àgbẹ̀dẹ báyìí. Mo ní ṣe ẹ bá fẹ́ kọ́lé wà á kọ́. Èèyàn kọ́ṣẹ́ àgbẹ̀dẹ. Wọ́n kọ́ṣẹ́ àgbẹ̀dẹ. Àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ wàhálà mọ́. Ìdí yẹn ló fà á sí tó jẹ́ pé àwọn tí wọ́n bí bẹ́ẹ̀ nìkan ni a wà bẹ́ẹ̀. Kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin Ṣàngó àti Ògún tó ní ń ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀dẹ? Èèyàn náà rẹ̀ pé ọ̀rẹ́ ni wọ́n jẹ́ láti ilẹ̀. Ọ̀rẹ́ tí wọ́n wá jẹ́ láti ilẹ̀ yẹn ó tó wá pé ọ̀dọ̀ Ògún ni Ṣàngó ti wá mú iná tó lò tó wá jẹ́ kí ọ̀rẹ́ wọn kọ́ tó tún wá pọ̀ sí. Sọ tẹ́lẹ̀ tó jẹ́ bíi pé wọ́n wá mú iná tí iná yọ lẹ́nu ọ̀dọ̀ Ògún ló ti gbà lágbẹ̀dẹ. Tó ó bá ṣẹlẹ̀ pé ìbáṣepọ̀ wọn tó gbónẹgbé àti pé ní bá sọ pé ní ìsìn ó lè bá ti sá wọlé arọ́ Ṣàngó ò lè pa wọ́n. Bẹ́ẹ̀ ni nípa pé kí ni nípa pé àjọṣepọ̀ tó wà láàrin ara wọn unless àyàfi ló ti bá wọ́n bá jáde kúrò lágbẹ̀dẹ o. Kí ló wà ní àgbẹ̀dẹ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé Ṣàngó tí gbogbo wa bẹ̀rù tó bẹ́ẹ̀ tí èèyàn bá sì kúrò ní ilé arọ́ kì í ṣe pé bóyá ibì kan tó tóbi tó yàtọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá pé ẹ bá dé ilé arọ́ onítọ̀hún ti mórí bọ́. Ó ti mórí bọ́ bẹ́ẹ̀ ni. Ìbáṣepọ̀ tó wà láàrin ara wọn náà ni pé àti pé lẹ́mọ̀ tó bá sáná ṣàrà báyìí ìṣẹ̀yìn tímọ́tímọ́ ti yànrun ẹgbẹ́ ara tí máa ń sọ̀kalẹ̀ yẹn tó ní pé àjọṣepọ̀ tó wà láàrin ara wọn kò ní lè wọ inú àgbẹ̀dẹ yóò dúró ta ni. Àyàfi tó tọ̀ bá bọ́ ta o tó bá dẹsẹ̀ díta báyìí lórí ò lè pa. Ní èyí tẹ́ wá jẹ́ alágbẹ̀dẹ ṣé Ṣàngó ni oníṣàngó ni wọ́n máa ń jẹ́ ni àbí Ológún? Ológún ní iṣẹ́ àgbẹ̀dẹ. Ṣàngó dúró lọ́tọ̀. Ṣàngó dúró lọ́tọ̀. Ṣàngó dúró lọ́tọ̀. Ògún náà dúró lọ́tọ̀. Ọ̀rẹ́ jọ ni wọ́n. Àwọn nǹkan wo gan ni àgbẹ̀dẹ láǹfààní àti ṣe tó yàtọ̀ tàbí táwọn èèyàn mọ̀? Nǹkan alágbẹ̀dẹ ṣe pọ̀. Ara rẹ̀ lọ́kọ́ wà, ara rẹ̀ làdá wà, ara rẹ̀ ni àáké wà tí wọ́n fi ń lagi. Àáké tí wọ́n fi ń kọ ọ̀pẹ, tí wọ́n fi ń kọ ẹyìn lókè tí wọ́n ń répo lára rẹ̀, ara rẹ̀ ni. Àṣẹ́ẹ̀tì tí àwọn bíríkìlà kankan lò, ara tágbẹ̀dẹ ń ṣe ni. Ọ̀bẹ ẹran, ara tágbẹ̀dẹ ń ṣe ni. Ọkọ̀ bè lóríṣiríṣi, ara iṣẹ́ àgbẹ̀dẹ ni. Kíní iṣẹ́ ni tí wọ́n máa kàn mọ́lẹ̀ tí wọ́n máa so ẹran mọ́, ara ni iṣẹ́ àgbẹ̀dẹ. Ẹyin ẹlẹ́kùn irin tàbí ẹyin ẹlẹ́kùn tí wọ́n máa ti igi bọ̀ báyìí, ara àgbẹ̀dẹ ní í ṣe. Ṣùgbọ́n tá a bá wá wo iṣẹ́ àgbẹ̀dẹ lásìkò yìí tí àtẹ̀yìnwá tí ẹ ti ń ṣe ń bo lè rò pé iṣẹ́ àgbẹ̀dẹ dúró báyìí táwọn èèyàn ṣì ń ra ọkọ́ ra àdá tó bẹ́ẹ̀? Náà pé ó ti yàtọ̀ sí ti ayé ìjọ́un. Èyí pé ẹ̀gbẹ́ ní ayé ìjọ́un àwọn èèyàn pọ̀ tó báyìí gbà yẹn. Bẹ́ẹ̀ni. Ó já jẹ́ pé àwọn tí wọ́n tún ṣàgbẹ̀ ní ìsìn wọ́n ti pọ̀ sí. So àwọn àgbẹ̀ yẹn wọ́n ra ọkọ́ dáadáa. Ó tẹ̀ jẹ́ pé wọn ò lo àdá tí a mọ́, àdá ìbò ni wọ́n ń lò. Àdá àti wá tún yàtọ̀ sí àdó ìbò. Àti wá tún yàtọ̀ sí ìbò. Ó tẹ̀ jẹ́ pé wọ́n gbà tútù tẹ́lẹ̀ nígbà tí gbogbo ò tí ì fẹ́jú báyìí pẹ̀lú ìsìn àdínkù wọn gbà báyìí.
gbogbo ohun tó bá wà ní ilé arọ irinṣẹ́ wo lèèyàn ní ilé arọ téèyàn fi ń wò kókè mo fẹ́ lọ kọ́ sí àgbẹ̀dẹ. irinṣẹ́ pọ̀ lágbẹ̀dẹ. Ọmọ owú mẹ́mẹ́. Ìyá owú tá a fi ń lu irin lórí ògùn. Ọmọ owú yẹn ilẹ̀ la ti ń lo òun. Ọ̀tí ìyá owú orí ògùn la ti ń lò. Ẹ̀mọ́, hámà, fáìlì, ìkọ́ táwọn eléèbó ń pè ní chísù. Ògùn tó táwọn eléèbó ń pè ní punch. Táwọn fẹ́ lu nǹkan. Ìlú a fi ń lu igi ìwé ẹ̀rù kan tó wà nílẹ̀. A fi ń lu àwọn irinṣẹ́ àkànmọ́lẹ̀. A máa ń lu irin kékeré lórí rẹ̀. Irú ilé ní ìsìn akéboro là ń pè. A máa fi ń gbẹ́ igi. Bẹ́ẹ̀. Torí tẹ́ bá wo iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́ọ̀kan wọ́n rí i pé kíní ohun tí ó ti pupa ó ti rẹ̀ dòdò láti gbá. Yòówù ni wọ́n fi ń lù ú. Táǹpẹ̀ ní yòówù ni wọ́n fi ń lù ú. Yòówù ni wọ́n fi ń lù ú. Yòówù ni. Ìyàwó làwọn ìjọba àti gbogbo aráàlú gan wà kò sí àgbẹ̀dẹ báyìí. Àwọn kan sọ̀tà aráàlú náà àwọn aráàlú ìyàtọ̀ dáa ní ọkọ̀ ságbẹ̀dẹ. Ẹlòmíì mọ ìjà àgbẹ̀dẹ ẹlòmíì ò dẹ̀ mọ̀. Dábàá ìpè ẹlòmíì agbésẹ́ wá nìsín. Iye báyìí ni ẹ san o. Ẹ mọ̀ àmọ́ iye kan jura wa lọ. Ẹ bá ní iye báyìí ni ẹlòmíì lè mọ̀ náà. Bọ̀tẹ́ ẹlòmíì yóò pọ̀ jọ lójú. Ẹ bá ní ọ̀dà náà ẹ san 1,000. Ó ṣe àpọ̀ tó bá kankan. Ọ̀yọ́ ojú bíi 200 náà. Nípa àtijọba a ti ń pariwo dúpẹ́ ìyàbọ̀ ó ṣèrànwọ́ ìgbà tí wọ́n ní ìṣèrànwọ́ kankan tíjọba ń ṣe fún wa. Irú gbogbo tá à ń fi ẹ̀jẹ̀ sí pé ìjọba bá ràn lọ́wọ́ ní tá a lè máa lo nǹkan ẹ̀lẹ́tíróníìkì láti máa ṣe àwọn. Ṣé nǹkan ẹ̀lẹ́tíróníìkì wà tó irinṣẹ́ ẹ̀lẹ́tíróníìkì wà tó lè ṣiṣẹ́ àgbẹ̀dẹ? Dáadáa irú tí mo pè ní point táwọn ṣẹ̀ṣẹ̀ máa gbá ká tó lu a bá ti rí drilling machine ó ṣiṣẹ́ lọ ni. Ká fẹ́ fáìlì kan a rí grinding machine ó ṣiṣẹ́ lọ ni. Irú fọ́nẹ́sì oná ìrẹ́gùn tá à ń fẹ́ báyìí yẹn fọ́nẹ́sì oná ló wà ní tá a lè lò. Kò ságbára láti rà láì jẹ́ pé bóyá ìjọba àbáwọn olóṣèlú kan wọ́n ṣèrànwọ́ agbára. Tó túmọ̀ sí pé ká sọ wípé ìjọba bá dá sí i tẹ́yà agbára wà. Yóò tún ṣe jù báyìí lọ. Yóò tún advance jù báyìí lọ. Títà rírà àdá àti tó ní ìgbà. Ó ní alẹ́ èkó ní sísìn irú ọkọ nìsín irú bí ẹ̀rù ṣe dé nìsín wọ́n bá di báyà bí ìparí December mọ́ January àwọn àgbẹ̀ wọ́n wà mọ́ ra ọ̀pọ̀ wọ́n mọ̀ palẹ̀ sísìn èrè oko wọn tí wọ́n fi dáko oko òjò onígbà oníṣùkú. Ṣe nítorí láwọn nǹkan míì tí ẹ lè fẹ́ sọ fáwọn aráalé nípa ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀dẹ. Tá a lè sọ fáwọn aráalé ni pé tó bá wù àbí tó bá wù ọmọ rẹ̀ pé kó náà wàá kọ́ iṣẹ́ lè wàá kọ́. Ṣówó wà ní rẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.